Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń kan sára sí gbajúgbajà pásítọ̀ ìjọ tó tóbi jù gbogbo Nàìjíríà ní ìyún tó jẹ́ pásítọ̀ àgbà àti alákòóso ìjọ The Redeemed Christian Church of God, ìyẹn pásítọ̀ Enoch Adéjàre Adébóyè lórí ọ̀rọ̀ tó sọ fún Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta ní ibi ìpàgọ́ ìjọ Redeemed tó wáyé ní ọjọ́ Ẹtì tí í ṣe Friday tó lọ lọ́hùn-ún. Lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday tó lọ lọ́hùn-ún tí ìpàgọ́ ìjọ Redeemed tí ó ń wáyé ìyún ẹlẹ́ẹ̀kan lọ́dún tó ń pè ní convention, ó ní pásítọ̀ Adébóyè ló máa gba Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ nímọ̀ràn, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ pé òdodo ọ̀rọ̀ ni bàbá náà ti sọ àti pé ẹnu àgbà báyìí lobì tí ń gbò. Tọ́pọ̀ èèyàn sì ń sọ pé àwọn ò tiẹ̀ gbàgbọ́ pé pásítọ̀ Adébóyè ó lè sọ ọ̀rọ̀ náà nítorí pé ó fi hàn pé kì í ṣe alábòsí ẹ̀dá, kò sì fì síbì kan ju ibì kan lọ. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni pásítọ̀ Adébóyè bá Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ sọ? Ìní òwe tó wà fi bá bàbá náà sọ̀rọ̀ láàrin gbogbo bìtìbìtì ẹgbẹ̀rún èèyàn tó wá síbi ìpàgọ́ náà ni bàbá náà ti kéde pé òun fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀, òun ò sì ní fèdè òyìnbó tó ń fi ń sọ̀rọ̀ látàárọ̀ sọ̀rọ̀ mọ́ pé nílẹ̀ Yorùbá lèèyàn fi ń bọ́ba sọ̀rọ̀, èèyàn kì í ṣòfò òyìnbó sọ. Àsìkò náà ni pásítọ̀ Adébóyè wá pa òwe àti ìtàn ńlá kan fún Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́, ìmáàmù Yunus Toliat Ayilara. Pásítọ̀ Adébóyè ní ìlú Èjìgbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́pọ̀ ọdún sẹ́yìn, àwọn ọba tó ń jẹ ní Èjìgbò ní àwọn Eléjìgbò wọn máa ń kú, wọn bá ti jẹ ọba wọn kì í pẹ́ kú. Ó ní eléyìí ó ti di àṣà tí ipò ọba fi kan ọmọ oyè kan, ìyẹn ọmọọba kan tí ó jẹ́ ọ̀dọ́. Ó nígbà tí ipò ọba kan tí ọba tó wà ń bẹ̀ wájà níṣe ni ìrònú máa bá ọmọkùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ni máa ronú pé òun náà ti fẹ́ kú nítorí pé ó mọ̀ pé kò ní pẹ́ tóun bá fi gorí ìtẹ́ àwọn baba ńlá òun tóun náà yóò fi dágbére fáyé. Eléyìí náà ló kó ìrònú bá ọ̀dọ́mọkùnrin náà. Ọjọ́ kan náà sì ló ń rìn lọ nínú oko ìyún lọ́nà abúlé tó wá pàdé bàbá àgbàlagbà kan níbi tí ọmọkùnrin náà ti ń ronú tí ò mọ nǹkan tí ó ń ṣe mọ́ nínú ló fi kọlu bàbá àgbàlagbà náà tó sì sáré dọ̀bálẹ̀ pé kí bàbá náà má bínú, wọn ò tẹ̀ mọ̀ pé òun kọlù. Àsìkò yìí ni pásítọ̀ Adébóyè ni bàbá náà bi ọmọọba náà pé kí ló ń pa á nírònú bẹ́ẹ̀, tó sì jẹ́ kó di mọ̀ pé ọba tó ń fẹ́ jẹ láìpẹ́ yìí ló ń kó òun nírònú nítorí pé àwọn tó bá jọba wọn máa ń tètè ń kú léjìgbò, òun kò sì fẹ́ kú. Àsìkò náà ni wọ́n ní bàbá náà pé ọmọọba yìí pé àṣírí tó wà nídìí tí àwọn èèyàn fi ń kú ni pé tó bá ti di àsìkò tó fẹ́ jọba, ó sọ fún àwọn onílù tó máa ń lu ìlù tí wọ́n bá ti gbé adélé ọba lórí pé ká má lu ìlù tó máa ń kọ yí pé Eléjìgbò ló lè jìgbò, èmi ni mo lè jìgbò, kán yí ìlù náà padà pé Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa ni àjọ lè jìgbò. Àṣé gẹ́gẹ́ bí pásítọ̀ Adébóyè ṣe sọ ìtàn yìí, wọ́n ní ìdí táwọn ọba náà fi ń kú nípa àwọn alágbára yan àwọn àjẹ́ àti oṣóòlú Èjìgbò. Wọ́n ní bó bá fi lu ìlù pé Eléjìgbò ló lè jìgbò, èmi ni mo lè jìgbò, wọ́n nínú máa ń bí wọn pé Eléjìgbò ń yọ tàwọn sẹ́yìn pòun nìkan ló ń dá léjìgbò. Eléyìí náà sì fi ń fayé hàn gbogbo àwọn ọba náà tá máa ń pa wọn jẹ. Ṣùgbọ́n nígbà tí bàbá yìí tó ti kọ́ ọmọọba ẹ̀ ní ọgbọ́n, ó ti sọ fáwọn onílù pé ẹ yí ìlù padà pé tẹ́ bá ti ní Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa la lè jìgbò. Pásítọ̀ Adébóyè ní lọ́jọ́ ìwúyè àwọn àjẹ́ ti péjọ síbi tó ti ń ṣiṣẹ́ bí wọn ń retí kán tó lùlù bá ṣe máa ń lù ú, ṣùgbọ́n wọ́n ní bó ṣe gbadé sí ọba náà lórí tí àwọn onílù tó lùlù wípé Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa lájọ lè jìgbò. Wọ́n ní ṣẹlẹ̀ nu ya àwọn àjẹ́ àtàwọn oṣóònà pété ló kọ́ ọmọ ọba yìí ní ọgbẹ́ yìí tó sì yọ́nú sí i. Oníbẹ̀ ò ní ọmọọba náà ó pẹ́ lórí ìtẹ́. Pásítọ̀ Adébóyè ó jẹ́ kó dì í mọ̀ pé àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí ó bá dínú ẹ̀ yóò dòdìdì. Ìtí pásítọ̀ Adébóyè tó ń gbìyànjú láti sọ báyìí ni pé kí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kó má ṣe ṣe ìṣe pé èmi mo l'Ògbómọ̀ṣọ́, kó jẹ́ kí ìwà ẹjọ́ pé gbogbo alájọ l'Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀ àwọn èèyàn tó rí eléyìí tán sì mọ ìjà àti wàhálà tó ń lọ lábẹ́ ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún níbi tó gbé e lọ sí ilé ẹjọ́ náà ń kan sára sí bàbá náà pé n tó ṣe ó mà wúyè, ìpè tọ́pọ̀ èèyàn rò pé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì yóò gbè sẹ́yìn Ṣọ̀ún, ṣùgbọ́n tán ní ìmọ̀ràn tí bàbá náà fún un ó jí fi hàn pé bàbá dáadáa àti àgbà tó tolé ìní pásítọ̀ ọ̀hún.